kọ́lọ́run kó so olùṣọ́ mi, kọ́lọ́run kó so olùṣọ́ mi, kọ́lọ́run kó mọ sọ mi lọ́sàn-án lóru, kó tọ́ mi sọ́nà, kó mọ̀ fẹ́ eléyìí tí mo fẹ́, àṣírí tí mo fẹ́, kó mọ̀ jẹ́ ká yóò fi bá mi wí tó fún ayé o. Mo tẹrí balẹ̀ fáyé. Ṣé rí èyí tí mo fẹ́ fi hàn yín, ó mọ̀ lágbára púpọ̀ o. Èyí tí mo fẹ́ fi hàn yín, ó mọ̀ lágbára púpọ̀ o. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí iṣẹ́ tọ́lọ́run fi rán mi, àjẹyè àṣeyè ni wọ́n ṣe. Èso yìí èso ìbẹ́pẹ ni, èso ìbẹ́pẹ rèé, ìbẹ́pẹ kékeré kónkóló èyí tó ń di ní ńlá lélẹ̀. Ṣùgbọ́n nǹkan làbá wa, ẹ wo eléyìí ìtànná rẹ̀ rèé, ìtànná èso ìbẹ́pẹ ó ń lélẹ̀ o. Tó bá ti di pé ìtànná yíra padà tán, ìní ó di èso ìbẹ́pẹ kónkóló, èso ìbẹ́pẹ yìí ni ó máa di ní ńlá, tí ó di ní ńlá yìí tá nǹkan jẹ. Ṣùgbọ́n òun kọ́ làbá wa, ẹ wò báyìí, òun kọ́ la fẹ́ sọ̀rọ̀ rẹ̀ kó lè yé yín dáadáa ló jẹ́ ń fi sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́. Fúláwà rẹ̀ gangan tí ń pàfọ́ọ̀mù ìbẹ́pẹ òun la fẹ́ lò. Ṣé rí fúláwà yìí, tí èèyàn bá ti gẹ́ẹ̀tì pẹ́rẹ́ wípé òun rìn lọ, ẹ rí i pé a ti tẹríba fáyé tó rà mọ̀ pé wọ́n ń bẹ, ṣùgbọ́n Ọlọ́run ju gbogbo nǹkan lọ. Tí èèyàn bá ti rí i pé òun rìn lọ láàrin èrò, ìtàkùn ń kọ́ òun lójú pàrà. N tó wà ń bẹ̀ pọ̀, gbogbo àṣírí nǹkan ni mo lè máa tú. Yóò ti yẹ̀yìn àgbàlagbà tẹ́ wà nílé. Ẹ wá wo ìtànná yìí tó fògo hàn yín, tó tanná yìí, ẹ wò dáadáa o. Ṣé rí ìtànná yìí láwà lọ nawọ́ lókè báyìí. Lálẹ́ gàkà sọ ní o, bóyá gírì ò tí ì ga púpọ̀ ní o, àtò tébùrù jọ kọ́wọ́ wá sáà ti tẹ̀, ọwọ́ láàfin kan gbọ́n kò sì gbọ́dọ̀ kanlẹ̀. Tá bá ti wá kan bẹ́ẹ̀, á wà mú lọ sójú ọlọ, láàfin sójú ọlọ bẹ́ẹ̀. Á wà mú èpo ọ̀bọ̀ kéńkélé báyìí lábàá fi sí. Á mú èpo igi ńlá kéńkélé báyìí á bá fi sí. Á wà mú kan bílálà kéńkéné báyìí á wà fi sí. Á wà gún papọ̀, á wà lọ yóò kùnà. Á wà mú ọṣẹ ìwọ̀nba tó lè tó àwẹ̀ lẹ́ẹ̀mẹ́ta, ọṣẹ ìwọ̀nba tó lè tó àwẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. Á wà pò mọ́ṣẹ kànkàn ìbílẹ̀ wa, á wà pín ọṣẹ sí mẹ́ta, á fi lé kànkàn ìbílẹ̀ lórí. Ẹ̀yin kọ́ yìí, ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nílé, wọ́n nítorí ọ̀rọ̀ tí mò ń sọ fún àṣírí tí mò ń tú ọ fún yín, wọ́n nítorí rẹ̀ bá mi wí o. Wọ́n ó tún torí rẹ̀ fún mi ní ìdùnnú àtayọ̀ àtàánú, nítorí rere ni mo fi ṣe fọ́mọ aráyé. Ayé ò sì ní dá mi lẹ́bi lé lórí. Ọlọ́run tó láyé àtọ̀run tí ń gbèjà ọmọ òrukàn tó mọ̀ pé ní bàbá yóò gbèjà mi jà, kò ní já burúkú kò ṣe mí torí àṣírí. Nítorí ẹni tó bá ti rí ṣe, ó ti bọ́ lọ́wọ́ ọ̀tàkùn tá à ń wí, tí wọ́n fi ń digi, tí wọ́n fi ń di odidi ọmọ ènìyàn tí ò sì ní já tó fún ayé. Bó ṣe rí, ẹ wà á lọ papọ̀ àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin, tẹ bá ti wà á lọ papọ̀, tẹ wà mọ́ ọ̀sẹ̀ ìwọ̀nba, tẹ́rì pé tẹ bá pò mọ́ tán ẹlẹ́gẹ̀ àìfòmí pò gbogbo bó ṣe gbẹ fúrú náà láàṣẹ pò àìfòmí kan, á bá pín sí mẹ́ta. Tá bá pín sí mẹ́ta, ó dalẹ́ tá bá fẹ́ sùn, ọmọ ìyá mi ó dalẹ́ tá fẹ́ sùn, á bá fi pò papara, á bá mú kankan lẹ́kẹ̀ẹ́ni, á gbé lérí, orí mi ò gbọ́dọ̀ gbàbọ̀dè mọ́. Gbogbo takùn ìdíwọ́ ìdènà èyí tí máa ń dalẹ̀ ayé ẹni láàmú lójú ọ̀nà àti lọ ṣe rere, á wá gbàdúrà tó pọ̀, lábàá gbà láàmú fi wẹ̀, á fi wo epo pupa ìdànù tá a mọ̀ tán yán. Ẹ sì rí tẹ́ bá ti wẹ̀, ẹ ti mọ̀ pé ọṣẹ ìkóra ni, iṣẹ́ ọṣẹ ìkóra dànù ni, ọṣẹ ìkóra dànù ni, gbogbo ẹ̀ lẹ́wẹ̀ dànù. Ẹ bá tún mú kànkàn kejì, ẹ bá tún gbé lérí, ẹ tún tẹ̀síwájú àdúrà. Ẹ tún mú kànkàn kẹta, ẹ tún gbé lérí, ẹ tún tẹ̀síwájú àdúrà. Ẹ̀yin kọ́ yìí, ẹ bá ti wẹ̀ tán láago 10 sí 11 lẹ́ wórí bẹ́ẹ̀dì yín kẹ́ ẹ sùn. Ẹ rí i pé ijó aláwọ̀kọ́ tẹ́ wẹ̀hùn, ẹ wọnú àlá lọ. Aláwọn gbọ̀ngbọ̀n àlá àtúsílẹ̀ ni. Bẹ́ẹ̀ ni, a ti tọrọ ìdáríjìn lọ́wọ́ wọn, wọ́n forí jìn mí. Torí iṣẹ́ tí mo gbé dání ni pé iṣẹ́ ìtúsílẹ̀ ni. Èmi wọn gbọ́dọ̀ bá mi bí tí màá ti dè, àfi kí n mọ̀ tú. Irú ẹ̀ ò ṣẹlẹ̀ rí lánàá, kò ṣẹlẹ̀ lónìí, kò ṣẹlẹ̀ níjẹta, kò sì ní ṣẹlẹ̀ lọ́la. Ó ní ṣẹlẹ̀ títí ajẹ́ra ayé, títí gbogbo tó bá wà tí ń lò láyé bí yóò ṣe rí nù. Ẹ wá mọ oore tẹ́ lè ṣe fún mi, iná ní kí ẹ mọ bá mi share, kẹ́ mọ like, kẹ́ mọ comment, kẹ́ mọ bá ń dá sí gbogbo àwọn èèyàn gbogbo àgbálá ayé. Ẹ tó léèyàn lóyìnbó kó fi ránṣẹ́ sí, ẹ tó léèyàn gbogbo ẹ máa lọ́rọ̀ tí ó bá mi sọ lórí ẹ kó pè mí lórí WhatsApp mi 081 100 28 5 75 081 100 28 5 75.
ẹ text message ẹ béèrè nípa rẹ̀ ń ṣe fún yín, yóò kàn yín lára gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà á ti ráàánú gbà. A ní ṣubú fọ̀dáyọ̀, àbúrò ní sẹ́ni kọ̀ọ̀kan wa, àmọ̀ sùn láyọ̀, àmọ̀ jí láyọ̀, a ní tójú oorun bọ́ sójú ikú lágbára Ọlọ́run tó lọ́run àtàláyé, tó lọ́run àtàyé, yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀. Mo tún bọ̀ láìpẹ́, ó pọ̀ lẹ́bi gàárì tó sì dájú sáká bí àdá. A ní kẹ́ jú báyà fògùn sínú ní tí mo bá mọ̀ nítorí pé mo dá lé iṣẹ́ kalẹ̀, ẹ gbowó wá fún mi báyìí ṣiṣẹ́ kó papọ̀ mọ́ra wọn, kò ń ṣe gbogbo èèyàn lólówó tí ó fi ṣe. Tá a bá sì júwe fún tó bá lọ ṣe tó túra rẹ̀ kúrò ní àìsàn tó yọ kúrò ní òde, yóò lówó tí ó fi ránṣẹ́ sí wa, yóò ládùúrà tí ó fi ránṣẹ́. Àdúrà yẹn ló sì mọ máwa náà tẹ̀síwájú nínú ògo tuntun àti ṣe eré tuntun lọ. Bẹ́ẹ̀ ni ó rí. Ẹ pè mí, yóò ṣe é ṣe. Á tún mọ́ pàdé láìpẹ́.